أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Who are the rebels among us in Yoruba land? Sunday Igboho, Igboho Òòṣà, Olúọmọ, Messiah gbogbo ilẹ̀ Yorùbá. Ẹni bá ní ó kú lọ́lọ́run ó pa, Messiah of Yoruba land. Ẹni tó ní ó kú lọ́lọ́run ó pa, ìwọ gangan ó ṣetán ikú. Lójú eléni ní kòrónà gbégbá kọ̀dọ̀lọ́lá, kọ́lá ẹ̀ tún ràn mọ́. Ìgbòho, Sunday Igboho, Messiah gbogbo ilẹ̀ Yorùbá. Ẹni tọ́lọ́run bá gbé dìde tẹ́ ẹ wá ní kó ṣubú, ẹni tó ní ó kú lọ́lọ́run ó pa, wàláì. Ẹni tó ní ó kú ńlọ́lọ́run ó pa, Messiah of Yoruba land. Sunday Igboho, Ọlọ́run ti rí ọ kó tó gbé ọ dìde. Who are the rebels among us? Ẹni tó ní ó kú lọ́lọ́run ó pa, wàláì. Ìwọ gangan ó ṣetán ikú. Lójú eléni ní kòrónà gbégbá kọ̀dọ̀lọ́lá, kọ́lá ẹ̀ tún ràn mọ́. Ẹni tó ní ó kú abímọ méje, wàláì. Ẹni tó ní ó kú abímọ méje, Messiah gbogbo ilẹ̀ Yorùbá. Ẹni tó ní ó kú abímọ méje, òṣòlè apá méjì jẹ, àjẹlé apá méjì jẹ, àwọn SWAT wọn á yín méjì pa, ọ̀kan tó kù wá tún bógun lọ. Ẹni tó ní ó kú abímọ méje, mo tún sọ, ẹni tó ní ó kú abímọ méje, Olúọmọ of Yoruba land, Messiah gbogbo ilẹ̀ Yorùbá pátá. Ẹni tó ní ó kú abímọ méje, òṣòlè apá méjì jẹ, àjẹlé apá méjì jẹ, àwọn SWAT wọn á yín méjì pa, ọ̀kan tó kù àtúnbógun lọ. Bó ṣe máa rí nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run. Who are the rebels among us? Ó ní pé mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin brothers wa tẹ́ ti ń wọnú ilé, tẹ́ ti ń wọ orí ètò. A kú dédé àsìkò yìí, ó yà wá lẹ́nu nígbà tó di òru àná tí mo jí, tí mo wórí fóònù, tí mo rí pé àwọn kan ti lọ, àwọn ọlọ́tẹ̀ kan, àwọn ẹni bí wọ́n lọ sọná sílé Chief Sunday Igboho. Who are the rebels? Tí kú ilé ọba pani tó di olè pani. Ẹ̀yìn kùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Who are the rebels? Most of our leaders are rebels. Most of our headers are rebels. Most of our young ones are rebels. Most of our mates are rebels. Kí ló dé? Ẹ dákun, ṣé inú Chief Sunday Igboho ní ń bí wa ni? Àbí inú ilẹ̀ Yorùbá ní ń bí wa? Àbí iṣẹ́ tí ọmọkùnrin yìí ṣe inú iṣẹ́ tí ń ṣe yẹn ní ń bí wa? Àwọn question mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ ká dáhùn rẹ̀. Kí ni ń bí wa nínú? Tó fi wá já sí pé àwa rí i pé nínú ìwòye ẹni tó bá wòye lórí ọ̀rọ̀ yẹn, a rí i pé ọ̀tá ò lè wọnú ilé ẹni wá láì má jẹ́ pé àlejò, bó làlejò ti fẹ́ máa adìẹ dúdú nínú kòkò sásùn, nínú sásùn. Àlejò kò rọrùn fún àlejò kò marú adìẹ tá a pa, bóyá adìẹ pupa ni àbádìẹ dúdú ni nínú sásùn. Ọlọ́wọ́ onílé nínú. Àbí kẹ́nìkan kan wá lọ yẹra wa wò, because they want to bring Chief Sunday Igboho down because of their self-interest. Because of their self-interest. Nítorí ambition ọ̀pọ̀lọpọ̀ wọn. Kí ambition wọn kó má bàa ṣe kíni, kó má bàa dàrú mọ́ wọn ní 2023, wọ́n fẹ́ bring it down. Because of their self-interest. Ẹ wá dàkọ̀ ẹ máa bá ń bí wọ́n léèrè gbogbo àwọn tó wà nídìí ìbàjẹ́ yẹn torí ambition wọn. Torí pé wọ́n plot. This is a plot. Wọ́n plot ni. Nítorí ambition wọn, wọ́n fẹ́ kí iṣẹ́ tí arákùnrin yìí ṣe, wọ́n fẹ́ kó rí jẹ́. Torí wọ́n mọ̀ pé tó bá ti rí jẹ́, ambition àwọn, self-interest àwọn kò lè ṣeé ṣe fáwọn. Nínú ambition wọn,
àti ìgbésí ayé àwa mẹ̀kúnnù ara mẹ̀kúnnù lèmi wà mẹ̀kúnnù Ọlọ́run ni mí a sì pọ̀ bẹ́ẹ̀ ní lórílẹ̀‐èdè àti lókè òkun kì í ṣe ẹni tó wà lórílẹ̀‐èdè nìkan ni mẹ̀kúnnù àwọn ọmọ ìyá wa ń bẹ lórílẹ̀‐èdè míì tí wọ́n ń ṣẹrú ń bẹ o ká má fọkàn sí pé gbogbo ẹni tó wà nílé nìkan mẹ̀kúnnù àwọn kan ń bẹ lórílẹ̀‐èdè tó ń ṣẹrú ń bẹ àwọn kan ń bẹ lórílẹ̀‐èdè míì táwọn orílẹ̀‐èdè míì tó jẹ́ pé ẹrú ni wọ́n ń ṣe níbẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ wálé gan wọn àrówó ọkọ̀ wọ́n fẹ́ wálé wọ́n fẹ́ kúrò níbẹ̀ yẹn ṣùgbọ́n látara pé kò sí ọ̀nà àbáyọ fún wọn náà fi ń ṣẹrú níbi tán wà irú àwa mẹ̀kúnnù báwọn àwa rí ẹnìkan tọ́lọ́run bá gbé dìde láti lè jà ká lè bọ́ ká lè ní freedom kí àwọn kan because of their self interest kí wọ́n wá máa sáré bí ẹni yẹn ò ṣe ní ṣe kínní bí ò ṣe ní rí nǹkan yẹn bí ò ṣe ní rí ogun yẹn jà ẹ dákun ṣé nǹkan fẹ́ dà yẹn self interest wọn yẹn nǹkan lè yẹn tí tán fẹ́ jì torí ẹ̀ dá tán fẹ́ jì torí ẹ̀ ṣe kínní tán fẹ́ jì torí ẹ̀ gbógun ti Sunday Igboho ṣé n ló supersede ìgbésí ayé títí wa ni àbí ìgbésí ayé wa supersede ti nǹkan lè yẹn ẹ jẹ́ ká ronú o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi gbogbo ẹ̀yin ọmọ bàbá mi gbogbo ẹ̀yin brothers mi ẹ dákun ẹni tí èpè àti ègún ahólẹ̀ ẹni tó bá ń jà ègún ahólẹ̀ ò jà èmi mọ́ o ègún ahólẹ̀ kò jà èmi mọ́ ṣùgbọ́n ó sì ń jà àwọn kan nínú àwọn tí èpè ahólẹ̀ ń jà ó ní àwọn tó jẹ́ pé àwọn tó ń gbógun ti Chief Sunday Igboho èpè ahólẹ̀ ń jà wọ́n tí wọn bá mọ̀ èpè ahólẹ̀ ń jà wọ́n gbogbo ẹni tó bá ti ń gbógun ti ọmọkùnrin yìí ń ṣe èpè ahólẹ̀ sì ń jà á àfi ká bẹ́ lọ́n lórí wọn ẹni tí ó bá lọ jáwọ́ èpè ahólẹ̀ yẹn lọ máa pa ẹni tí ó bá ti lọ jáwọ́ ẹni tí ó bá ti lọ dẹ̀yìn kó sọ̀pọ̀tì ọmọkùnrin yìí èpè ahólẹ̀ tí ń jaun èpè ahólẹ̀ náà ni ó pa èpè ahólẹ̀ òun ègún ahólẹ̀ òun náà ni ó ba tiẹ̀ jẹ́ ègún ahólẹ̀ tí ń jaun àfi kó má jẹ́ kégun ahólẹ̀ ọjà o mo rọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jẹ́ képe ègún ahólẹ̀ èmi ti bẹ́ lọ́run lórí ẹ̀ o ti síkò lórí ìṣe tèmi ègún ahólẹ̀ ọjà èmi kọjá èmi mọ́ bó ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ègún ahólẹ̀ ti ń síkò lórí wọn àdúpẹ́ gbogbo àwa tí ègún àti èpè ahólẹ̀ ọjà mọ́ kábàárà wa dúpẹ́ kábàárà wa dúpẹ́ gbogbo àwa tẹ́pẹ́ ahólẹ̀ ègún ahólẹ̀ tí ọjà mọ́ ẹ dákun ẹ jẹ́ abára wa dúpẹ́ ṣùgbọ́n still a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èpè ahólẹ̀ ń jà tẹ́pẹ́ ahólẹ̀ ọ̀bà wa máa jà wọn kan ni wọ́n á lead àwọn Fúlàní lọ sílé Sunday Igboho kán lọ máa sún ṣé ẹ rí pé tẹ́pẹ́ ahólẹ̀ ń jà nìyẹn èèyàn dúró ti mẹ̀kúnnù ó dúró ti àwa tá à ní àwa ẹrú Ọlọ́run àwa tó jẹ́ pé tá à mọ̀ yàn àwa ọ̀lẹ àwa tá à lágbára Ọlọ́run wá gbé èèyàn kan dìde tọ́já lágbára kọ́ wa máa fi ti àwa ọ̀lẹ lẹ́yìn Ọlọ́run ló gbé èèyàn kan dìde bọ́lọ́run sì ṣe máa sọ láàrẹ̀ nìyẹn tú tí límúlíkà máa ń tàṣáwù wọ́n tà ń sí òun límúlíkà mi máa tàṣáwù wọ́n tún ń sùn máa tàṣáwù wọ́n tún sí lù máa tàṣáwù bí yàdíkàdí káyọ̀rù innaka ala kulli shay'in qadir bọ́lọ́run bá ṣe máa ṣe nìyẹn ẹni tó bá wù Ọlọ́run bá ní máa jogún oore fún ní máa gbé ọláyé lọ́wọ́ ní máa gbé ògo fún tó bá wù Ọlọ́run bá ẹni tó bá gbé fún tí ọba máa lo ọmọ àgbà kúrò lọ́wọ́ rẹ̀ ó ti gbé fáwọn kan lánàá ó gbà kúrò lọ́wọ́ wọn ni nígbà tó gbà kúrò lọ́wọ́ wọn ló gbé fún Sunday Igboho nígbà tó gbà kúrò lọ́wọ́ wọn torí pé wọn máa lò ẹni tí ọba sì ti mọ nǹkan lò àfi ká gbà kúrò lọ́wọ́ rẹ̀ what are you telling? àwa rí àwọn kan àwọn rebels àwọn ọlọ́tẹ̀ àwọn tó jẹ́ pé ọ̀tẹ̀ yẹn ni ó pa wọ́n inú ọ̀tẹ̀ náà kù sí ọ̀tẹ̀ ni ó pa wọ́n tìrantìran torí pé ègún ahólẹ̀ tí ń jà wọn àwọn tẹ́gùn ahólẹ̀ sì ń jà yẹn àfikẹ́ni kọ̀ọ̀kan lọ́mọ abẹ́ lọ́n gbogbo ìwọ tẹ́gùn ahólẹ̀ ń jà kọ́mọ̀ bá torí pé ó ti ń jà ìwọ tó ti ń jà lọ́wọ́lọ́wọ́ tó o bá múra o ní ọ̀pá yóò tún pa ọ́ tìrantìran tó ò ní sẹ́kù nú ayé má ọ máa pa ọ́ tó máa pa ọ́ tìrantìran èèyàn Ọlọ́run gbé èèyàn kan dìde ó gbá láàánú dìde ọgbẹ́ tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù dìde ọgbẹ́ ẹni tí ṣùgbọ́n sírú ẹni bẹ́ẹ̀ ń lọ́wọ́ yẹ kí a tó wá rí àwọn rebels láàrin wa kátólí rebels àwọn anigidede nìkan òpònú kan èmi ò tí ẹ ló ń sọ̀rọ̀ against bóyá gọ́fúnà ni bóyá kìnìkan ni ó ń sọ̀rọ̀ against ó sì pera rẹ̀ lọ́mọ ara àwọn tí èpè ahólẹ̀ ń jà nìyẹn tẹ́ ẹ bá ti rẹ́ni tó dìde against this man tá a bá rẹ́ nìkan tó dìde against Sunday Igboho ègún ahólẹ̀ ara àwọn tí èpè ahólẹ̀ ń jà nìyẹn tán àbá tètè wá lọ bá pásọ wọn kọ́ bá wọn rè ká support rẹ̀ ẹni tó bá ti support Sunday Igboho èpè ahólẹ̀ ọ̀já òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún yín gbogbo ẹni tó bá ti support arákùnrin yìí èpè ahólẹ̀ ọ̀jà ègún ahólẹ̀ òsì sí lórí rẹ̀ òdodo ọ̀rọ̀ nìyẹn o this is bitter truth gbogbo ẹni tó bá ti support rẹ̀ èpè ahólẹ̀ ọ̀jà gbogbo ẹni tí ó bá ti support rẹ̀ tí ń sọ̀rọ̀ against rẹ̀ tó ń takò tí màá yìí ń ṣe tí ń takò tí ń ṣe tí Sunday Igboho bá ń kọjá àlà á sọ lórí social media èmi yìí support gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí mo bá support láyé ẹni yẹn ò sí ní ìbàjẹ́ ni èmi ìbẹ́ ni burú ṣe o alukuri hà ní gbọ́ ó sì pè mí
kẹ́mi tèmi náà tán lórí iṣẹ́ rẹ tí mò ń ṣe ó pé mi gbogbo ohun tẹ̀yìn bá fẹ́ ṣe tó bá ti jẹ́ pé orí iṣẹ́ rẹ ni o and please wàláyà lùkùrìhàn kì í ṣe torí tẹ̀yìn kan fún kì í ṣe torí tí màá gbà ṣùgbọ́n torí kọjá iṣẹ́ rẹ ló jásí pé gbogbo ẹni tí mo tẹ́ ẹ bá téèyàn bá rí mi má tẹ́ ẹ bá rí mi méèyàn kan ẹni rẹ nìyẹn torí pé ẹni rẹ yóò máa ṣe kíni yóò máa nítọ̀lẹ́rùn inú rẹ yóò máa dùn pẹ̀lú tí ẹni rẹ bá ń ṣe ni tẹ́ ẹ bá lọ rí èèyàn kan pẹ̀lú ẹni ebú á jẹ́ pé inú kọ́ jẹ́ pé ẹni àwọn méjèèjì lẹ́ni ebú bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá rí èèyàn kan tó bá ń pè lẹ́ni rẹ tó ń pè lẹ́ni rẹ tẹ́ ẹ wá ń rí pẹ̀lú ẹni ebú ẹni tí ń ṣèjàmbá fáwọn èèyàn á sì jọ ń sọ̀rẹ́ wọ́n á sì jà ẹni ebú lẹ́ni ọkàn òun camouflage ni òun parọ́ fún yín ni òun gangan lọ dalẹ̀ tí ń dà yín ẹni ebú ń bẹ ni réze how come báwo ló ṣe rọrùn kẹni ebú àtẹnirí ọmọ sí kò rọrùn ẹni rí àtẹnirí ló lè ṣe náà lè gbé papọ̀ náà lè ṣe papọ̀ tí ìbágbépọ̀ wọn máa dáa ẹni ebú àtẹni ebú náà lè ṣe papọ̀ tí ìbágbépọ̀ wọn máa dáa tẹ ẹ bá rí mi tí mo support èèyàn kan tàbí mo support motion kan mo ti gbé wò mo ti rí pé nítorí yẹn gbé lọ́run tó dáa ni ẹni tí màá yìí gbé lọ yìí ṣe mẹsáyà mo tó sọ mẹsáyà ni Ọlọ́run gbé dìde nílé fún wa nílẹ̀ Yorùbá ni Ọlọ́run gbé dìde fún wa nílẹ̀ Yorùbá ni ló fi jásí pé ẹ má mà gbé o ẹ má mà pa o kẹ má dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ẹ má mà gbé ẹ̀yin tẹ́ fẹ́ gbé kò ṣeé gbé òdodo ọ̀rọ̀ la ń sọ fún yẹn kò ṣeé tẹ́ ẹ bá gbé ẹ dá wàhálà lẹ̀ síra yín lọ́rùn ni tẹ́ ẹ bá gbé àkọ́kọ́ gbígbé yín yóò fún lágbára sí àwa sì fẹ́ kọ́ lágbára sí afẹ́kọ́ máa ga lọ gbígbé yín yóò máa fún lágbára sí ó máa jẹ́ kó mọ̀yàn sí ó máa jẹ́ kó tún dé èèyàn gíga sí ni tẹ́ ẹ bá gbé lọ́jọ́ sọ wípé kẹ́kú wá fi ilẹ̀ kọ́ máa ṣe tí ń ṣeun torí pé tẹ́ ẹ bá gbé ẹ má máa gbé ẹ má máa gbé o ká má máa pa o ẹ má máa pa ẹ lérí pa kò ṣeé pa akíkanjú ọkùnrin ni èèyàn takuntakun ni aṣáájú ogun ni ẹ má máa pa o ká má dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ká má máa gbé ẹ má máa gbé o ẹ má máa pa ká má dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ẹ má máa gbé ẹ̀yin olórí wa ẹ̀yin aṣáájú wa ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin ẹ̀dásí wa ẹ̀yin ọkùnrin wa ẹ̀yin obìnrin wa ẹ̀yin ọmọdé wa ẹ̀yin àgbààgbà wa ẹ̀yin tẹ́ ẹ mọ̀ yàn àtẹ̀yin tẹ́ ẹ mọ̀ yàn àfi ká fọwọ́sowọ́ papọ̀ pé kán má máa gbé o ẹ má máa gbé ẹ má máa pa o ká má dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ẹ má máa gbé ẹ má máa pa o ká má dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ẹ má máa gbé mo tún sọ mẹsáyà ni torí pé ọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kankan fún wa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó dàbí obìnrin tí ọkùnrin kan tòsí rẹ̀ obìnrin tó rẹwà dáadáa sẹ́yìn pé ilẹ̀ Yorùbá fáìn á ní gbogbo nǹkan àlùmọ́ọ́nì tó dáa ìyà ò lè jẹ wá tó bá jẹ́ pé wọ́n á da lúrú pọ̀ mọ́ sàpà ni ìyà ò lè jẹ wá ṣùgbọ́n lọ́ọ̀lù gáàdì a lè máa ṣépè fún ni ní lọ́ọ̀lù gáàdì a lè máa ṣépè fún ni ó da lúrú pọ̀ mọ́ sàpà ọ̀dà tí ọ̀dà pàpọ̀ bíi ká da iye ìpẹ́ àti gàárì papọ̀ sọ́jọ́ra wọn kọjọ́ra wọn òun ló da papọ̀ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí mò ń sọ mo ló dàbí ọmọbìnrin tó rẹwà tó fáìn tó ṣe é wò téèyàn lè gbé sílé tínú èèyàn ó sì máa dùn. àwa rí èèyàn kan ọkùnrin kan wá dé ọwá tòsí ẹ̀ pé ọmọ lọ́rẹ̀wà tó wáyé ọwá fẹ́ sílé nígbà tó fẹ́ sílé tán pẹ̀lú gbogbo àdéhùn tó ṣe fún mi ní fìyà jẹ ọ́ màá máa tọ́jú rẹ má wọ̀ọ́rì gbogbo tó bá fẹ́ ni màá máa ṣe fún ọ ọba fẹ́ sínú ilé tán lọ́ba di tí ń fìyà jẹ ọkùnrin bá ń fìyà jẹ lọ́ba ń fìyà jẹ òun fẹ́ bí pa ìyà tí wọ́n fi jẹ yìí ọwọ́ afárádà títí ó faradà ìyà yìí títí pé ẹni wẹ́ ó ṣeéṣe kó change ó ṣeéṣe kó yíwà padà ó ṣeéṣe kó padà máa wùwà rẹ̀ ìfaradà òun nígbà tó wá di tí yóò mẹ́mí obìnrin lọ kí lọ́ba lọ ń gbàmọ̀ràn ẹ dákun ẹ̀yin ìyà yìí ti pọ̀ ju kí ni kí n ṣe àwọn tán wá rìnà rí ìyà tóbìnrin yẹn ń jẹ nílé ọkọ tó fi ẹnu dídùn fẹ́ àwọn afọnímọ̀ràn pé tó o bá fẹ́ para rẹ nílé ọkọ tó wà yìí àfi kó o ṣe kí ni àfi kó o ṣe lọ́ọ́ fẹ́ ọkọ míì kúrò ń bẹ̀ bọ́rọ̀ Nàìjíríà ṣe rí náà
tó bá jẹ́ pé wíwà papọ̀ wa ò pé wa ẹ jẹ́ a máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má jẹ́ àtanra wa mọ́ kí láà máa kí ló dé tá a máa tanra wa tí ó bá pé wa ìwà papọ̀ yẹn tó bá jẹ́ pé ìní ọmọ bí ìyà tí ọmọ bí wàhálà fìtínà tí ọmọ bí ìnira ẹni lára láàrin wa kí ló dé tá a lè káwọn àwọn olórí wa àtàwọn tán lọ sójú wa yẹn kí ló dé tó à ń lo ọpọlọ wọn ká jókòó ká pe àwọn yòókù ẹjẹ àjòkó ẹjẹ àṣẹ mẹtìnì kíní yóò kò pé wa mọ́ òun kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n mo á ronú sí nǹkan kan ó dà pé gbèsè tí wọ́n jẹ torí lẹ́nu ọjọ́ mẹ́ta àti fẹ́ni kọ̀ọ̀kan wa yáwó ẹja lọ ọmọ yẹn o kódà ọmọ tẹ́nì kọ̀ọ̀kan wa ọmọ bí àtọmọ tọmọ wa ọmọ bí àlè san gbèsè nǹkan o òdodo ọ̀rọ̀ lè ní sọ fún wa o àti fi ayáwó owó tí Nàìjíríà ti fi wá yá Ọlọ́run ọba o àlè san gbèsè kódà tẹ́fẹ́ lómi travel nígbà tá a bá san náà dá padà wálé torí Nàìjíríà ti gbèsè tá a jẹ ọ̀pọ̀ de pé tó bá wá jẹ́ pé ẹ̀rù gbèsè yẹn ní ń ba àwọn olórí wa ní ń ba Buhari àtàwọn míín pé tá a bá pín ta ní ọ̀sán gbèsè tá a jẹ torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní pé òun la tó ń rí tí wọ́n tó ń lọ yá lọ́wọ́ China ṣé 12.1 trillion dollar bí US mo rí nù newspaper tó bá jẹ́ pé ẹ̀rù yẹn ni wọ́n bá wa nígbà tá a bá pín kán bu gbèsè yẹn kán pín sí mẹ́ta nà ó àbíbò ni mo ṣe ń ronú gbogbo ẹ̀yin yẹn wa gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin náà ẹ bá mi dá sí ṣé bí àbí èèyàn mẹ́ta jẹ gbèsè àbí àwọn èèyàn kan àwọn group of people wọ́n jẹ gbèsè so àárín wọn ò sì gùn mọ́ nígbà tá àárín wọn gan wá fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé bí gbèsè tí wọ́n jẹ yẹn wọ́n á pín sọ́nà mẹ́ta ni torí mi wò pé báyà gbèsè yẹn ni ó ń dẹ́rù bà àwọn olórí pé nígbà táwọn èèyàn yìí tán clamor fún pé ẹjẹ́ àlọ àwọn Biafran clamor Biafra pé àwọn ń lọ Yorùbá náà ti pariwo Odùduwà Buhari wà wò pé àwọn tán wà ní àwọn Haúsá wọn pé tán bá lọ bó làwọn ó ṣe san gbèsè yìí ẹ bá wa sọ fún wọn bá wọn ṣe san gbèsè gbé wọn náwó ó sì wá lè tó yẹn kò lè tó yẹn ẹ pín sọ́nà mẹ́ta gbogbo iye tá a bá jẹ pín sọ́nà mẹ́ta kún kálukú ó máa san gbèsè rẹ̀ gbogbo wa ó sì tọwọ́ bọ̀wé ṣebí ká tọwọ́ bọ̀wé ni pé àwọn san iye tọkàn wá yìí tán bù fún apá jẹ ní gbèsè gbogbo wa jọ jẹ ni bó jẹ pé gbogbo tẹ́ ẹ fi gbèsè tẹ́ ẹ dá sí alọ́rùn náà gbogbo tẹ́ ẹ fi ṣe àmà gbogbo ẹ ti dá sí alọ́rùn kò sí ní tá a fẹ́ ṣe Ọlọ́run ti fi Ọlọ́run ní àti Allah wa àti Rasul wa ulul amri minkum Ọlọ́run ní gbogbo àwọn aláṣẹ yín Ọlọ́run ní ẹ tẹ̀lé tọ́lọ́run wa àti Allah ẹ tẹ̀lé tọ́lọ́run wa àti Rasul ẹ tẹ̀lé àwọn ànábì Ọlọ́run tí mo bá gbé dìde sáàrin yín wa ulul amri minkum bẹ́ẹ̀ náà ni àwọn kíni àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ tí mo bá fi ṣaláṣẹ lé lórí Ọlọ́run ti yàn yín sí alórí ó ti gbé ń lé aló ó ti gbé ń sí wa lórí náà ẹ̀bí ó ti gbé ń lé wa lórí a sì ti gbà bẹ́ẹ̀ kò sí ní tá a fẹ́ bọ́lọ̀ ń fà ṣùgbọ́n gbèsè wọn kò sí ní tó burú nù kẹ́ ẹ pín sí mẹ́ta kó ní kálukú ó sì máa bá tiẹ̀ lọ simple as ABC torí pé ìnilára ìpọ̀ Ọlọ́run wá gbé èèyàn kan dìde àwọn kan tó wá ń lọ dìtẹ̀ wọ́n tó wá ń líìdì bí kò lé ọ̀pá ni tòde ò lè pànìyàn gbogbo owó tó wà tó lọ́wọ́ lórí bí wọ́n ti lọ dáná sunlé akọni Messiah Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ègún Awólẹ̀ tí ń já òun ó ní ọ̀pá ọ̀rẹ́ tìrantìran torí ègún Awólẹ̀ ní ń já ọ̀ ègún Awólẹ̀ ọ̀já èmi mọ́ o èmi ti sọ ègún Awólẹ̀ ọ̀jà ojú mi ti là ẹni tí ègún Awólẹ̀ bá ń jà ó ní òní support gbogbo ẹni tí ẹ bá rí tí ò support Sunday Igboho ẹ máa sọ fún un pé ègún Awólẹ̀ ń jà ègún Awólẹ̀ ń jà ó ń jà tìrantìran tí ó bá sì múra inú ègún Awólẹ̀ ni ó kù sí gbogbo ẹni tó bá ti ń dìtẹ̀ láyé yìí ọ̀tẹ̀ ó padà pa ni bójó lórí náà ló wà nídìí ọ̀tẹ̀ ni ó padà pa bọ́jà láàrin gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé Sunday Igboho náà wà nídìí ọ̀tẹ̀ ní ọ̀padà pa wọn àfi kán lọ jáwọ́ mo sì ń fi àsìkò yìí mò ń fi fún Chief Sunday Igboho ní ìmọ̀ràn kán dákun ká má fi inú wénú o ká má bàa jẹ́wọ́ ká má fi inú wénú ká má bàa jẹ́wọ́ o nígbà tí ogun Àgbẹ̀kọ̀yà bàbá wa tí wọ́n jẹ́ olórí Àgbẹ̀kọ̀yà nígbà náà wọ́n finú wénú ni o gbogbo àwọn alágbára láyé yìí gbogbo àwọn alágbára tá a kà tán wọn tá a sì gbọ́ tán wọn wọ́n finú wénú náà ṣe jẹ́wọ́ ọmọ aráyé pẹ̀lú ògo Ọlọ́run kò ní fún Chief Sunday Igboho ní ìwọ́jẹ́ o Chief Sunday Igboho ẹ dákun ẹ máa bá mi sọ fún wọn ká má finú wénú o kódà láàrin àwọn tí wọ́n jọ ń ṣe struggle lọ́wọ́lọ́wọ́ nínú tọ́lọ́run fún mi pé kí n sọ fún wọn nìyẹn ká má finú wénú o ká má bàa jẹ́wọ́ o ká má finú hàn ọ̀tá tó dàbí ọ̀rẹ́ tó mú wọn lọ́rẹ̀ tó dàbí ọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀rẹ́ láàrin wọn á ti wà láàrin wọn o ọ̀tá bí ọ̀rẹ́ ti wà láàrin wọn o ká ṣọ́ra
mọ́nà kan máa fi nu wénu ká máa sọ gbogbo plan wọn lórí tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí kò possible kárí wọn á kárí àwọn tí ń tẹ̀lé wọn along wọn ní láti kárí wọn along ṣùgbọ́n ẹ má fi nu wénu ẹ ṣọ́ra torí pé ògo lẹ́jẹ́ fún wa ògo lẹ́jẹ́ fún ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lọ́mọ tá ń sọ o ẹ̀yin lọ́mọ tá ń sọ wàláhì bó ṣe rí nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀yin lọ́mọ tá ń sọ ògo lẹ́jẹ́ torí irú yín àti ìrí nílẹ̀ Yorùbá àti ìrí so ló ti jásí pé gbogbo àwa tá a pera wa ní ọmọ ilẹ̀ Yorùbá tó ìwọ tó ìbá sọ ọmọ ilẹ̀ Yorùbá gbogbo bí tí wọn náà bá wà àfi kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó sì máa sọ dáadáa nípa akọni Mèsáyà Sunday Igboho. Ogun ẹnu nu ogun ẹnu pé ká má máa gbé o kò ṣeé gbé ká má máa gbé ká má máa pa o kò ṣeé pa akọni ọmọ ni ọmọ tí ò kú lójú ogun Mọdákẹ́kẹ́ ó ti jagun gbogbo ogun tó jà àjàyè lọ́jà àkàndá èèyàn ká má máa gbé tán bá gbé wọ́n sì gbé tí wọ́n bá gbé wọ́n sì gbé àkọ́kọ́ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ẹ jẹ́ àfọkànbalẹ̀ lórí pé wọ́n fẹ́ gbé sí Sunday Igboho àbá gbé ẹ̀yin àti ẹ̀gbé náà ẹ̀yin ẹ̀ máa wo ní tí ó ṣẹlẹ̀ tán bá gbé bàtán bá gbé kò sí nǹkan kan tí ọlọ́mọ èèyàn sí ni ọlọ́mọ èèyàn sí ni tán bá gbé ọlọ́ lágbára sí ni tí wọ́n bá gbé ọlọ́ nípò sí ni ẹ̀yin àti ẹ̀jẹ̀ gbé náà ẹ̀ rí bí ránkì rẹ̀ ṣùgbọ́n náà èmi kàn ń fúrọ̀ wọ́n ká má máa gbé ká má máa pa o ká máa dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́ ká má máa gbé ká má máa pa o ká máa dìtẹ̀ mọ́ máa dé yẹ mọ́. ìjágbé gbogbo ẹ̀yin olùgbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró pẹ̀lú ọkàn kan pẹ̀lú inú dídùn pẹ̀lú òyàyà ọlọ́run ọba pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yin náà ó jèrè àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ ti Sunday Igboho ó mú yín lẹ́mìí ó sì jẹ́ ń lógún ẹ̀yin náà ẹ jèrè àwọn ọmọ yín pẹ̀lú ọmọ yín kò ní kú tògótògó èmi ò ní nǹkan kan tí màá gbà lọ́wọ́ sí Sunday mi ní hidden agenda wàláhì àlùkùránì lórí gbogbo tí mò ń ṣe yìí o ṣùgbọ́n èmi náà mọ̀ pé kí ni ń fi ṣe kí lèmi náà fi kún ìntẹ́nì yìí ń ṣe lọ́wọ́ ìwọ náà bó ṣe ń wò mí kí ló fẹ́ ṣe tó fi kún lọ́wọ́ tó o bá ní nǹkan kan tó ṣe tó fi kún lọ́wọ́ má sọ̀rọ̀ burúkú against rẹ̀ má sọ̀rọ̀ burúkú ẹ jẹ́ á sọ òdodo ọ̀rọ̀ ìwọ tó o bá ní nǹkan kan tó gidi tó o fẹ́ fi kún ẹni tí ń ṣe dáadáa lọ́wọ́ wàá má torí pé ó ń ṣe dáadáa yẹn torí pé nǹkan jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbógun ti arákùnrin ni pé irú tí ń ṣe yìí wọn à ṣe bẹ́ẹ̀ rí wọn à ṣe rí wọn ti wá rò pé tí ẹni yìí bá fi lọ láti ṣe pẹ̀lú tí ń ṣe yìí o àwọn èèyàn àwọn ọ̀dẹ ẹni yẹpẹrẹ láàrin àwọn èèyàn àwọn wọn à ní fẹ́ kó ṣàṣeyọrí o òdodo ọ̀rọ̀ tí mẹ́bẹ̀ nìyẹn o wọn à ní fẹ́ kó ṣàṣeyọrí wọn à ní fẹ́ o torí pé wọ́n ti mọ̀ pé tó bá fi láti yọrí ọmọ àgbà wájú máa wọn lọ́wọ́ gbogbo àwọn tẹ́ bá rí tí wọ́n bá ń takò nínú àwọn ẹni ńlá tán ti wà ní sàtọ́ yẹ kán support ẹ̀ èrò wọn ni pé tọkùnrin ìbálẹ̀ tó bá fi lọ succeed pẹ̀lú struggle tí ń ṣe yìí àwọn èèyàn recognize ẹ̀jà wọn lọ àwọn èèyàn ó sì gbájà wọn lọ ọlọ́run ò sì tó báwọn ìrònú kúkúrú nìyẹn èèyàn ò kí ń ronú báyẹn èèyàn ò kí ń ronú ẹni tọ́lọ́run bá ti gbé sí àyè kan tàbó fi sí àyè kan tàbó gbé sípò kan tàbó gbé pàgbára kan àfi ká support ẹ̀ pẹ̀lú tẹ́ni yẹn bá ń ṣe tọ́rọ́ ọlọ́run lọ́ràn tá a bá support ẹ̀ èèyàn kábàámọ̀ kẹ́yìn ni ọlọ́run ní jẹ́kẹ́ nìkan kan wá kábàámọ̀. so kọ́lọ́run bá ó ṣe dáadáa fún wa ẹ dákun àdúrà a ní èdè àti gba àwẹ̀ ìgbàkúgbà tó bá rọ̀ wá lọ́rùn ká gba àwẹ̀ nítorí Chief Sunday Igboho torí pé wọ́n ti ń dètè ète yìí a nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ète wọn ò ní borí Chief Sunday Igboho tọ́ọ̀sì tí ń bọ̀ pẹ̀lú ògo ọlẹ́dàkùn tọ́ọ̀sì tí ń bọ̀ ẹni tó lọ́n bá fún lágbára ní o ṣùgbọ́n èmi bí ẹnìkan o pẹ̀lú ògo Ọlọ́run màá gba àwẹ̀ lórí struggle tẹ́ni yìí ń ṣe lórí struggle tẹ́ni yìí ń ṣe ìntàwá náà ẹ̀mí olówó lọ́ọ́ ti ń gbé lẹ̀ fún pé Chief Sunday Igboho máa fi ilé ẹ̀ náà san ṣé mo lówó ti ń fún un lórí ilé ẹ̀ tán san ẹ̀yin ẹ dákun ẹ̀yin èèyàn mi ẹ̀yin olùgbọ́ mi tẹ̀ ń wò mí ta ló lówó tí ó gbélé fún pé èèyàn nínú interview tó ṣe ó ní bíi almost 50 million wọ́n béèrè pé ntọ́ bàjẹ́ nínú ilé yẹn ó tèlò bíi 50 million èlò èmi ló mo ní lákàntì tí wọ́n á sọ pé Chief Sunday Igboho ẹgbàá 1 million bẹ́ẹ̀ ẹ̀ẹ́nì kódà 500,000 ẹ̀ẹ́nì lágbára rẹ̀ àti fún 100,000 gan-an tí lágbára àti máa fún yàn 100,000 bó ṣe rí nìyẹn èmi ò kí n tí ń bà tó èmi ìṣe pé mo tó n tí lágbára àti máa fún yàn ní 100,000 kí n fún yàn ní 100,000 ní n bá fún yàn ní 100,000 yóò affect mi níbo
so ó ní pé àwa tá a wà ní ìta bá ní ṣùgbọ́n tí mo ní ó ju owó lọ èmi gangan mọ̀ ntọ́lọ́ ń jogún fún mi ju owó lọ torí ẹ̀ èmi ò kì í ṣe kí ni mi ìṣẹ́rú owó lọ́dún èèyàn mi tọrọ nǹkan téèyàn bá fún mi ní nǹkan mo máa ń gbà ṣùgbọ́n mi tọrọ nǹkan kò sí tó lè ní kò sí tó lè dà téèyàn bá sàdé nǹkan kódà téèyàn bá sàdé nǹkan fún mi gbà máa fún ọ ní nǹkan mi ní pé tọ́jú tọ́lọ́ tó bá fún mi ń gbà gbà tí ọba tó bá ti sàdé rẹ̀ tí ọba ti rántí má kọ̀ọ̀nà tí má náà nìyẹn. àwa ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun ẹ jẹ́ àgbà àwẹ̀ yẹn níjọ́ Thursday ká fi bẹ Ọlọ́run lórí ilẹ̀ Yorùbá pé Ọlọ́run a ti ń rí green light ti ń dé pẹ̀lú ògo Ọlọ́run freedom tí à ń clamor fún ẹni tá à ń fẹ́ bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ṣe látúntò tí ó lójútùú Ọlọ́run dákun bá wa jí ó tètè yà kíákíá Ọlọ́run bá wa dákun jí ó tètè yà kíákíá ẹ dákun gbogbo nǹkan náà ó ní í ṣe pẹ̀lú ká bẹ Ọlọ́run lórí rẹ̀ ká kún fún bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí lórí tí ń ṣẹlẹ̀ yìí torí pé irú eléyìí ò lè máa ṣẹlẹ̀ kọ́ má sí intruder ló lead àwọn tán lọ ṣiṣẹ́ ìwé iṣẹ́ bí yẹn àwọn intruder àárín wa lọ ṣiṣẹ́ náà lead wọn lọ síbẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó lọ́wọ́ níbẹ̀ yọ parun tìran ni mo tó ń sọ lẹ́ẹ̀kan sí yọ parun tìran ni kò tó jẹ́yàn máa láyé gbogbo àwọn tán lọ́wọ́ nínú ilé Sunday Igboho tí wọ́n lọ sún wọ́n á parun tìran ni gbogbo ẹ̀yin gọ́fúnà sí wa gbogbo ẹ̀yin gómìnà wa gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ gọ́fúnà ilẹ̀ Yorùbá ẹ foríkorí ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ ṣe mítìn tẹ́ ẹ bá sì máa ṣe ẹ má gbàbọ̀dé fún wa o tẹ́ ẹ bá ti torí pàgbára ń bẹ lọ́wọ́ yín àwọn ò lágbára ẹ̀yin lẹ lè pàṣẹ àwọn ò lè dáṣe pa tẹ́ wá fẹ́ lòpọ̀ agbára lórí àwa mẹ̀kúnnù Ọlọ́run ọba ó bá yín jà lè dá bá yín jà lódodo ṣùgbọ́n tí ó bá yín jà Ọlọ́run ọba wa ni ó bá yín jà àṣẹ ń bẹ lẹ́nu mẹ̀kúnnù gbogbo mẹ̀kúnnù tó ń wò mí tó ń mọ̀ pàṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ àṣẹ ń bẹ lẹ́nu wa ju àwọn tọ́lọ́ ń kọ́ lálé lọ́rùn àṣẹ tí ń bẹ lẹ́nu wa ju tiyan lọ àṣẹ tí ń bẹ lẹ́nu àwa mẹ̀kúnnù ju ti àwọn tí ọdún tó wà ní ipò ńláńlá yẹn lọ ó ní pé tí ẹni tó wà nípò bá fi yan mẹ̀kúnnù jẹ tí mẹ̀kúnnù bá fi ṣépè fún ìpè yẹn ó mu ìpè yẹn máa mú kò sí tẹ́ni báwo ló ṣe fẹ́ rí kò lè rí rí ìpè máa mú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mítìn lórí ọ̀rọ̀ ẹ dákun ẹ má gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá tẹ́ ẹ bá lọ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá nítorí ambition yín nítorí self interest yín Ọlọ́run ọba ó mọ yín o Ọlọ́run ọba ó mọ yín because torí 2023 ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa wọ́n ti fẹ́ máa sọ̀sọ́kúsọ torí ṣé 2023 yẹn ambition yẹn ó superior ju life àwa mẹ̀kúnnù lọ ambition yẹn ó superior ju gbèsè ayé tiwa lọ ipò tẹ́ fẹ́ tẹ̀ ń lé yẹn tẹ́ fẹ́ dín yẹn ó superior ju life ju masses life lọ ju masses life lọ ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ tán lò pò yẹn lánàá ńkọ́ ẹ lọ wò wọn kí ni wọ́n lé ní wọ́n ti di yèèpẹ̀ ẹ̀yin náà ó di yèèpẹ̀ lọ́jọ́ kan ẹ di yèèpẹ̀ lọ́jọ́ kan fakọ̀nà àdìsàn àṣànà liman wá fakọ̀nà àdìsàn àṣànà di ọ̀rọ̀ tó dáa fàyínà málímárìhù àdìsùn bàdàhù fàyínà málímárìhù àdìsùn bàdàhù ọmọ ènìyàn dọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá kú láyé tán iná málímárì àdìsùn bàdàhù ọmọ ènìyàn ó di ọ̀rọ̀ nígbà tó bá kú láyé tán fàkọ́ni àdìsàn hasanan liman wá di ọ̀rọ̀ tó dáa nígbà tó bá kú láyé káwọn èèyàn máa sọ tó dáa nípa rẹ̀ tó bá kú láyé má wo torí ń tọ́ fẹ́ jẹ tó bá jẹ́ pé torí ń tá jẹ ni kí ni sí Sunday Igboho fẹ́ jẹ tí ò rí kí ló fẹ́ dà tí ọkọ̀ wo ló fẹ́ gùn tí ò ní ilé wo ló fẹ́ gbé tí ò ní ọkọ̀ lé s'Óṣogbo ọkọ̀ sí Ìbàdàn ọkọ̀ s'Èkó ọkọ̀ kí ló ń wá tí ò ní ṣùgbọ́n kò wo torí ń tí ó jẹ kì í ṣe torí ń tí ó jẹ kì í ṣe torí ń tí ó ń ṣiṣẹ́ nítorí ọjọ́ ọ̀la àtọ́jú àlìkìyámà irú ẹni rẹ bẹ́ẹ̀ làwọn máa ń fẹ́ bá tò tẹ́ ẹ bá rí ata sọ̀pọ́ọ̀tì èèyàn kan ẹni yẹn ń ṣe dáadáa ní téèyàn bá ṣe ń tí ọ̀dà ní sọ̀pọ́ọ̀tì rẹ̀ o ṣùgbọ́n torí pé ń ṣe dáadáa a gbọ́dọ̀ fún ẹni tí ń ṣe dáadáa báyìí àbí ká fún sọ̀pọ́ọ̀tì kọ́ mọ̀ pé tó ń ṣe dáa ní ó fi kọ́ntínú láti máa ṣe tí ń ṣe yẹn ṣùgbọ́n tá a bá ti fún sọ̀pọ́ọ̀tì yóò mọ òkú bẹ́ẹ̀ tó ń ṣe yẹn kì í ṣe tó nítumọ̀ kò dá yóò bá fi sílẹ̀ á bá fi nǹkan yẹn sílẹ̀ kò bá ní ṣe mọ́ ògbọ́n tá a bá ti fún ní sọ̀pọ́ọ̀tì á mọ̀ pé àsọjọ́ ọ̀la ń bẹ àti kéèyàn máa ṣe báyìí àsọdá àwọn tí ọ̀wá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á wá máa kọ́pì rẹ̀ wọ́n á máa jowú rẹ̀ àwọn náà wá máa ṣe irun tó ṣe nísìnyí àwọn kan ti ń kábàámọ̀ pé àwọn làwọn ọba sì ṣe kéne yìí o àwọn kan ti ń kábàámọ̀ báwọn tó bá jẹ́ pé àwọn làwọn ṣe ni àṣẹ báwọn ọba ṣe ní ìtòrè
tó bá dìgbà míì a máa rẹ́ lòmíì náà tó máa jáde tó máa ṣerú ẹ̀ ṣùgbọ́n tó ṣáájú ti ṣáájú o òun ti dá ṣáájú o mẹ́sáyà tẹ́lómíì tó bá padà ṣe a máa fi ròyìn Sunday Igboho yín torí Sunday Igboho òun la ṣáájú tá a kọ́kọ́ rí tó ṣerú eléyìí ká má máa pa o ká má máa gbé o ká má rí tẹ mọ́ máa dé yẹ mọ́ ká má máa pa ká má máa gbé o ká má rí tẹ mọ́ máa dé yẹ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́tẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ jáwọ́ tẹ́ ẹ bá jáwọ́ ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalina walhamdulillahi rabbil alamin ma'as salam.